ẹni tó jọ nílé ní ọdún mẹ́jọ ọgbà lọ́wọ́ ẹ̀ so nígbà táwa kékeré òun sì kéré. Igbó àwọn àwò pé ṣé àwọn nǹkan wọ̀nyí ló lè fà á ní àbí kíni. A ti sọ tẹ́lẹ̀ wípé kò sí ọba tó bá ti ń wé gbogbo tó ń wé yẹn kò sí bí ó ṣe ní síwàwù. Ìdí nìyí tá a ti ń sọ fún àwọn abòfọbàjẹ́ Ìwó tó ráwọn náà ń rí gbogbo fọ́nrán yìí wọ́n rí gbogbo etú tí Olúwo ń fi wọ́n pa ṣé bólúwo ló síwọ́ sókè tó gbá ọba ẹgbẹ́ ẹ̀ létí ní mítìn lọ́balọ́ba. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti níjọ́ tí ń gbọ́ wa. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Ṣẹ́yìn náà ti gbọ́ nǹkan tí ọba Olúwo sọ mí báyìí. Kí ló ń ṣẹlẹ̀ gangan náà ní ilẹ̀ Yorùbá? Kí Ọlọ́run kó gbà wá lọ́wọ́ gbòrògbòdìyàn yìí. Left and right and center. Ṣé ó jẹ́ kí àwọn ọba ilẹ̀ Yorùbá kí wọ́n máa tàbùkù bá ilẹ̀ Yorùbá? Kí wọ́n máa drag ara wọn lórí ayélujára left right and center kó máa tú àṣírí ara wọn? Bí wàhálà kan ṣe ń lọ lọ́dọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ ni wàhálà ń lọ lọ́dọ̀ àwọn gómìnà lórí ọ̀rọ̀ ritualist àti terrorist àti kidnapping. Gbogbo àwọn wọ̀nyí tàbí ṣe olórí wa ń ta gbà wọ́n ní síbẹ̀ sí àwọn àyè yìí nìyẹn tí ó jẹ́ kó máa bójútó bọ́ wọn ò mójútó o kó máa drag ara wọn online kó máa kọjú ìjà sí ara wọn òun lárí tí wọ́n ń ṣe ẹnìjọ́ mẹ́ta ìtì ẹ̀wà lágbára gan nígbà tí àwọn ọba ìlú bá ń drag ara wọn online. Báwo ni ìlú ṣe fẹ́ rọgbọ? Wike àti Fubara nìyẹn àwọn yẹn bẹ̀rẹ̀ ìjà lóríṣiríṣi. Wike bẹ̀rẹ̀ sí ń pariwo lé Tinubu lórí. Àwọn gómìnà wà lórí ìjà tiwọn, àwọn àfáà àwọn yẹn náà kọjú ìjà síra wọn. Kí wá ní gbogbo orú eléyìí báyìí? Ẹ jọ̀ọ́ ń fẹ́ kẹ́ kọ́kọ́ gbọ́ àwọn nǹkan tí ọba Olúwo kọ́ sọ níbí báyìí. Lẹ́yìn eléyìí màá wá pílèsì ọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ àwọn tí wọ́n rán kí wọ́n lọ deliver mọ́tò fún ọba Olúwo àti àwọn tí wọ́n fún ní 2.5 million kọ́ lọ deliver fún ọba Olúwo. Fọ́nrán yóò kí gan. Ẹ jọ̀ọ́ kí ni gbogbo orú àwọn eléyìí báyìí? Ẹ̀gbọ́n jẹ́ Túnjí, àbúrò jẹ́ Adéyẹyè. A tún máa ń pè ẹ̀gbọ́n ní dòdò nígbà táwọn jù. Mo sì ti pè yẹn ṣùgbọ́n nígbà tí ń lágbára tẹ́lẹ̀ ó fojú àná wò mí. Fẹ́mi náà ti wá ràn lọ́wọ́ dé ọ̀dọ̀ Túnjí yẹn òun ló sì jẹ́ ìrìnàjò jẹ́ ìrọ̀lẹ́. Sẹ́mi ẹgbẹ́ gbogbo ayé mo ti ń sọ ìgbésẹ̀ pé àfihàn tí mò ń sọ ní. Ló bá ní wọ́n wá mi wọ́n fẹ́ pa mí ẹjọ́ ìdílé jáde wá kọ́ ìgbà wá bá yín lóṣogbo mẹ́wàá bá mi Ìbàdàn ẹjọ́ wọ́n bá bẹ̀ mí bá ní ó dà wọ́n pe hòtẹ́ẹ̀ yẹn ẹni tó jẹ mínísítà pàwà ní ìsìn Adélábù base 1 ní àkókò ibẹ̀ náà láti lọ jẹ ibẹ̀ náà láti gbéra. Bá lọ rẹ̀ bóòlù kiri kan ó ní wọ́n ti gbowó wọ́n ti gbà kí n jọba yìí Arẹ́gbẹ́ gan ti gbà. Ó ga o ẹ̀yin tèmi ṣó jẹ́ kí ọba máa wí wóróworó yìí kó máa tú àṣírí oríṣiríṣi pé owó náà fi ń jọba wọ́n fáwọn Arẹ́gbẹ́ lówó Arẹ́gbẹ́ ti gbà so kò ń ṣe òòṣà ló ń jọba ilẹ̀ Yorùbá mọ́. Àwọn àṣírí wọ̀nyí tó ń tú lágbára eléyìí tàbùkù bá ilẹ̀ Yorùbá ó tàbùkù bá orí àpèrè ó tàbùkù bá oríṣiríṣi nǹkan ní ilẹ̀ Yorùbá. Odidi ọba aládé kó máa tú àṣírí báyìí níta nígboro ẹnu. Ṣẹ́yìn náà ti gbọ́ yẹn bẹ́yẹn. Now ẹ tún wá lọ gbọ́ èsì bí wọ́n ṣe deliver mọ́tò fún ọba Olúwo àti wọ́n ṣe fún ní 2.5 million. Ẹni tó bá ti lọ ń wẹ̀ tí bàbá ẹ̀ jẹ lówó kóun náà máa rántí pé òun máa rẹ tí bàbá ẹ jẹ lówó lọ́nà pàápàá torí àwọn àṣírí tí ò jẹ́ kó máa jáde ló ti bẹ̀rẹ̀ sí ń tú jáde yẹn bí iṣu yẹn ọyàn sórí igbá báyìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbọ́ èsì Ọọ̀ni of Ifẹ̀ lórí ọ̀rọ̀ ọba Olúwo. Torí Ọlọ́run ni ọba tó máa ń gbé ọba sórí àpèrè Ọlọ́run Olódùmarè lọ́ba tó máa ń fọba jẹ
kíru Olúwo wa máa fi ọwọ́ gbóyà òun lòún fi Ọọ̀ni jẹ ó ti jẹ sí ó ti bó mú torí Olúwo fúnra ara ẹ̀ nígbà tó máa dórí àpèrè bàbá Ọọ̀ni ló gbé mọ́tò tó lò fún kábíyèsí Elédùmarè. ó dẹ̀ jẹ́ páwa ìlàpè dírẹ́fà àtàwọn tó escort mọ́tò lọ tá a lọ gbé fún níwò fún bàbá Olúwo kan náà. Olúwo kan náà yìí kábíyèsí Elédùmarè. tí Ọọ̀ni ò báyìí tí ì jẹ tí wọ́n bá jọ ń ṣọ̀rẹ́ àyè ọ̀tọ̀ nígbà tó Ọọ̀ni ti dórí àpèrè ó ti di bàbá Olúwo bẹ́ẹ̀ni. torí ìran Olúwo kan ò fi Ọọ̀ni jẹrí ní ilẹ̀ Ifẹ̀ Ọọ̀ni aníyìkáyé ni Ọọ̀ni ò kì í sẹ́ni àbùkù Ọọ̀ni ò kì í sẹ́ni ẹ̀tẹ́ kírú Olúwo wá sẹ́nu gbàgàdà kó máa sọ pé bàbá Ọọ̀ni ó sunkún wá bá òun ó ti wọ́sọ ẹ̀tẹ́ Olúwo ti wọ́sọ àbùkù ó dẹ̀ máa tẹ́kiri ayé ni. kẹrin sì dọ̀ bàbá. èmi ni ọba lúfẹ̀ẹ́ tilẹ̀ Ifẹ̀ èyí tá ń pè ní Ọọ̀ni òde ẹnu mi gbà ní orúkọ gbogbo ìjòyè mẹ́rìndínlógún tó ń bá Onífẹ̀ẹ́ gbìmọ̀ràn èyí tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ èmi nìkan kọ́ ni mo ń sọ gbogbo Ifẹ̀ ló ń sọ torí Olúwo ó ti kọlu ọgbà gbogbo ilẹ̀ Yorùbá pátá ẹnu ẹnìkan ò gbà ní gbogbo ilẹ̀ Yorùbá láti fọwọ́ ẹ̀ sọ̀yà òun ló ń gbé Ọọ̀ni lórí àpèrè àti pàápàá pé Ọọ̀ni sunkún wá bá òun tó jẹ́ pé àwa ìmọ̀ òye tó gbà nígbà tó fẹ́ dórí àpèrè tí ò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ tó wá bá bàbá Ọọ̀ni ẹ̀ẹ̀mejì ló gba owó tá a dẹ̀ ní evidence lọ́wọ́ láti prove ẹ̀ ṣùgbọ́n kò tásìkò tá a máa fi hàn gbogbo ayé. nǹkan tí a máa ń gbọ́ ń pa kábíyèsí lò ní pé àti Canada náà ti wá pé wọ́n di kúkú sí owó wọlé yìí ni. bí ìlú ṣe wà kò sí ẹ tí ò kì í pàdé nírìn àjò. Olúwo pàdé bàbá wa nírìn àjò ó lóun bá ọmọ ọba Túnjí òun bá ṣọ̀rẹ́ òun bá ọmọ ọba Adéyẹyè òun bá ṣọ̀rẹ́ ó wá sọ gbàgà wípé Ọọ̀ni ó sunkún wá bá òun Ọọ̀ni aníyìkáyé ni Olúwo ò sí lára ẹni tó máa fọ Ọọ̀ni jẹ torí ìran Olúwo kankan ò fọ Ọọ̀ni jẹ rí gbogbo ọmọ Yorùbá ò dẹ̀ gbọ́nú ìtàn rí pé ńgbà tí ọba wa Ọọ̀ni ọba Okùn Adésíjú Adé Olúbùṣe kejì pé ńgbà tó máa dórí àpèrè pé ìran Olúwo kan ló fi jẹ ńbọ lọlúwo eléyìí ti wá rí ìtànkítàn ọmọdé tó bá dẹ̀ ti máa jogún kógún ìtànkítàn ló máa pa àwa kàn ń sọ èyí lákòókò yìí pé gbogbo ẹni tó bá ń gbọ́ atótónu èyí tí Olúwo ń sọ ká má káàntì ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́gbọ́n Olúwo tí táwọn èèyàn mọ̀ níjọ́ tán ti ń jẹ Olúwo tìlú Ìwó eléyìí tó wà ń bẹ̀ yàtọ̀ pátápátá kí àwọn ọmọ Ìwó ká má wàá rí Ifẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tá wọn ṣùgbọ́n Olúwo tá a bá yẹ ẹ̀jẹ̀ ẹ̀ wò kò ń ṣẹ̀jẹ̀ ọmọ Yorùbá ló wà lára ẹ̀ tá a bá tọpinpin ẹ̀ dáradára kán lọ yẹ̀jẹ̀ ẹ̀ wò ọmọ tó yẹ kán lọ gbé padà sí àrò ni torí láti lanu gbàgà pé Ọọ̀ni aníyìkáyé kábíyèsí o. Ọọ̀ni tó ń fónílé jẹ tó ń fàlejò jẹ kódà àwọn tá a pè ní ẹ̀yà àwọn èèyàn wa látòkè ọya tí wọ́n ń sọ èdè Yorùbá bí wọ́n ṣe ń gbé bàbá Ọọ̀ni gẹ̀gẹ̀rẹ́ àwọn tilẹ̀ Yíbò bí wọ́n ṣe ń gbé bàbá Ọọ̀ni gẹ̀gẹ̀rẹ́ ká má tó wá sọ àwọn ọmọ ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń gbọ́ Ọọ̀ni gẹ̀gẹ̀rẹ́ so ká yẹ ẹ̀jẹ̀ ọba Olúwo wò tá a bá yẹ ẹ̀jẹ̀ ẹ̀ wò dáradára a rí i pé àtọ̀húnrìn wá ni àwọn afọbajẹ ẹ̀wò mo kí yín kú oríire o pé Ọlọ́run ò jẹ́ kó pẹ́ kò jẹ́ kó jìnnà kó tó fi rú ẹni tẹ́ ẹ gbé sórí àpèrè kó tó fi hàn yín tẹ́ ẹ fi mọrú èèyàn tó jẹ́ ẹ̀yin ni kẹ́ ẹ wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá ẹsẹ̀ bó ṣe yẹ kán ṣe kí Olúwo eléyìí tó wà lórí àpèrè yìí kó má tú ìlú Ìwó lé yín lórí o gbogbo ọmọ Ìwó
wọ́n máa ń bá àwọn èèyàn ńláńlá ṣe àwọn ọmọ ìwé wọ́n ní orúkọ rere ní gbogbo àgbáńlá ayé, wọ́n jẹ́ oníṣòwò gidi. Kò síbi tá a ti ń sọ̀rọ̀ àwọn èèyàn jàǹkàn a máa rí àwọn ọmọ ìwò ń bẹ̀. Ṣùgbọ́n ọba Olúwo tó wà ń bẹ̀ yìí akóṣìbérò ni. Tí àwọn ọmọ ìwò ò bá kíyè sára dáradára, Olúwo máa sọ ọ̀rẹ́ wọn, ó máa sọ wọ́n dọ̀tá wọn. So àwọn afọbajẹ Ìwó ẹ pakítí mọ́ra, ẹ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí afọbajẹ. Torí èébú àlọ́ni táwọn tàbọ̀ ń kọ́ tàmí ẹ̀ ní o, torí àwọn ló fi jẹ. Kò sí bá ṣe máa sọ lọ pé ọba Olúwo ṣe báwọn kan ló gbé lórí àpèrè. Olúwo ò sí lára afọbajẹ ní ilẹ̀ Ifẹ̀ o. Bàbá Ọọ̀ni dẹ̀ ti dé orí àpèrè ọba, ó ti dórí àpèrè Ọọ̀ni kólúwo tó jẹ. Ìgbà tí kinní tó mú ti ta sí lórí ló fi ní bàbá Ọọ̀ni òun ló sunkún wá fẹ̀. Bóun fẹ́ jọba kò sí ọ̀nà àbáyọ. Kò sọ́nà àbáyọ. Bàbá Ọọ̀ni mọ́tò tí wọ́n gbé fún, a ní píṣù ẹ̀ lọ́wọ́. Ẹni tó wà tó hand over kọ́kọ́rọ́ fún, àgbé gbogbo ẹ̀ jáde lórí ẹni wọ́n. Bàbá wa nǹkan tẹ̀ ń sọ ìyẹn ni ẹ̀rí wà. Ó gba mọ́tò kìíní, ó gbà kejì. Ká má tó wá sọ àwọn ohun tó jẹ́ ajé ògúngúnmọ́sọ̀ tí bàbá tó fi tì lẹ́yìn. Kábíyèsí mo fowó àtọmọdé lẹ́nu. À ń rí àwọn fọ́nrán kan nípa bàbá wa Kábíyèsí Olúwo lórí ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ń fi rísílà wé wá ní àbígínì. A ti sọ tẹ́lẹ̀ wípé kò sí ọba tó bá ti ń wé gbogbo tó ń wé yẹn, kò sí bí ó ṣe ní síwàwù. Ìdí nìyí tá a ti ń sọ fún àwọn abofọbajẹ Ìwó tó ráwọn náà ń rí gbogbo fọ́nrán yìí, wọ́n rí gbogbo etú tí Olúwo ń fi wọ́n pa. Ṣé bólúwo ló síwọ́ sókè tó gbá ọba ẹgbẹ́ ẹ̀ létí ní mítì lọ́balọ́ba? Ó ti yẹ ká mọ̀ pé nǹkan kan wà lára Olúwo. Olúwo òun sẹni tó yẹ kéèyàn, kò wọ́n sẹni tó yẹ kéèyàn tiẹ̀ súnmọ́. Kí àwọn afọbajẹ Ìwó kán má wo Olúwo ràn. Bí Olúwo ṣe ń bàbọ̀ yìí, ó ti gba kán lọ tọ́jú ẹ̀ síbi tán ti ń wo wèrè. Kábíyèsí ẹ ṣé ẹ̀yin ọmọ kó. Kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ́ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ́ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.